náà ló gbàbẹ̀ yẹn wọlé. Tilẹ̀kùn náà tilẹ̀kùn. Kí n tilẹ̀kùn náà báwo? A náà tilẹ̀kùn. Lágbára. Kí ló ṣẹlẹ̀ báyìí? Kí ló ṣẹlẹ̀ gangan? Ibo la ń lọ? Ṣé bí mo sọ fẹ́ lọ ṣe fàájì níbẹ̀ yẹn ni kò dẹ̀ wọlé sínú mọ́tò? Wáyé tó ń ṣe báyìí? Mo ti mọ ohun tó ń ṣe ọ́. Oníbàárà rẹ̀ tún bó lè ń bọ̀ ni. Àṣẹ mo fẹ́ lọ ṣe báyìí. Máa wẹ̀ ẹ́ ṣá mi ò máa èmi kò fẹ́ jẹ́ ká lọ ṣe fàájì níbẹ̀ yẹn kí n tẹ sáfẹ́fẹ́ ni. Kí ni gbogbo eléyìí tó ń ṣe yìí? We just pray. Ilé ìtẹ̀lé Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ilé ìtẹ̀lé ọ. Kí ló dé? Ọdún mẹ́ta ṣáà nìyá mi ní ṣe ọdún. Ok. Ó kọ ọdún méjì báyìí ní ìsìn. Ilé ìtẹ̀lé Ọlọ́run. Dúró ó kọ ọdún méjì. So nǹkan tó ń tọ́ àṣọ ni pé láàrin ọdún méjì tó kù yẹn sí yìí èmi àti ẹ̀ ò ní jọ ní nǹkan kan papọ̀. A lè ní nǹkan kan pa. Tí n bá dánwò. Ìyá àmọ́ náà mi tó ní dáa. Ó fúnra lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Kí ló ń ṣe bíbí jẹ? Ó ní gbogbo eléyìí tó ń ṣe yìí. Ó mọ nǹkan tó ń mí so. Ṣé tèmi? Tó bá ṣe ti tèmi, Ọlọ́run á ṣe tiẹ̀. Múnú mi dùn kí lè múnú ẹ dùn. A ní ilé ìtẹ̀lé Ọlọ́run àbíkọ́ mi wà ń bẹ̀ ni. Àná bọ́lẹ̀ ń bẹ̀. So kò ṣeré báyìí? Kò ṣeré. Obìnrin. Ó lágbára. Ó ní sùúrù náà ni. Kò sí wàhálà. Ìyá mi ti máa retí mi ní ìsìn. And they never leave. Tí ẹ dúró wá. They have left Wá. me. Fuck up man. Ọmọ tí mo dẹ̀ ti mú everything. Gbogbo ara dẹ̀ ti ń le kokokoko everything ti. Mo fuck up o. Ọ̀gbẹ́ni kí mo fẹ́ ṣe báyìí o. Mo jẹ́rìí àwọn ọmọ mi láìland. Mo jẹ́rìí àwọn ọmọ mi lẹ́pẹ̀ẹ́. Èlò fígófígò tó máa ṣe normal. Ọmọ mo ti fuck up. Tẹ́sí bá dá ni. Àtúngùn ni kò lọ fà. Fẹ́ sáré máa lọ kí n lọ wọ́ ọmọ kan o. The earlier we realize this, the better it will be for us.